Hello, sir. Our Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hands. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to God bless you, sir. God bless you, sir. We are so grateful. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Lánàá tí mo wà ní gym, àwọn èèyàn fẹ́ pè mí pa. Bẹ́ẹ̀ náà ló ń send a message, bẹ́ẹ̀ náà ló ń send videos àwọn ọmọ yẹn fún mi. So èmi náà lè ti fojú ara mi rí. Ẹ̀yin tèmi àǹtí Yínká TNT ó ti jáde wá àdírẹ́sì issue àwọn ọmọ tí wọ́n jí gbé láti bí 50 days ago tí wọ́n ṣẹ̀ padà ní ìlú Ọ̀yọ́ state. Ẹ̀yin tèmi arábìnrin yìí ó sọ̀rọ̀ gan nínú fọ́nrán yìí, ó sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé, ó sọ̀rọ̀ nípa Tinubu, ó tún pé àwọn òṣèré, ó tún apologize sí àwọn òṣèré tí ó pè tí ó call out nígbà tí wọ́n fi jí àwọn ọmọ wọ̀nyí gbé, ó tún sọ oríṣiríṣi nípa wọn. Ẹ̀yin tèmi òpòrò kágbọ̀n, ẹ jẹ́ ká máa dùn rẹ̀ wò, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yínká TNT. Mo wá fi àsìkò yìí, mo wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé Ọlọ́run tí ò jẹ́ ká, a mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lórí teacher yẹn, but Ọlọ́run tó bá wa ṣọ́ àwọn tó kù wá. Èyí tó ṣẹlẹ̀ sínú àfihàn wọn o, but Ọlọ́run tó bá wa ṣọ́ àwọn tó kù wá náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo kọ́kọ́ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Governor Ṣèyí Mákindé torí pé state wọn ni. Àfi olórí burúkú ẹ̀dá ló máa ní máa yẹn ò try àbí pé kò ṣe dáadáa. State yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín Governor Ṣèyí Mákindé. Mo dúpẹ́ wípé Ọlọ́run ràn yín lọ́wọ́ láti jẹ́ kí àwọn ọmọ yìí kó jáde. Torí pé ẹ̀yin lẹ mọ̀ bí tára yín máa kù sí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ dẹ́bọrú bí. Mo dúpẹ́ lọ́wọ́ Governor Ṣèyí Mákindé. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀, pàápàá president wa, president Bàámi, ni mo fẹ́ máa Bàámi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àti gbogbo àwọn security operatives tó wà behind there, gbogbo ẹ̀yin tẹ́ come together to secure the release of the children. Àbí àwọn èèyàn yẹn, mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless you all. Àní rí kú ọmọ o, àní rí kú àwọn ajínigbé ò ní jí àwọn ọmọ wa gbé lọ o. Governor Ṣèyí Mákindé, mo ti ní kẹ́ fi mí ṣe ìyàwó kejì, mi kò tiẹ̀ like, mo kò like nature yín, mo kò like pé kì í sọ̀rọ̀ jù, ṣùgbọ́n ó dà yín pé ẹ máa ní action. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo like Bàámi náà kì í sọ̀rọ̀ jù, nǹkan tó bá máa ṣe ló máa ṣe. God bless you. Ọlọ́run ní jẹ́ kẹ́ sọmọ nù. Bàámi ní sọmọ nù. Bó ṣe wò kẹ́ pẹ́ tó láyé ní mo sàárè ọmọ o. Governor Ṣèyí Mákindé, bó ṣe wò kó pẹ́ tó láyé ní mo sàárè ọmọ o. Ní fẹ̀yìntì sunkún ọmọ o. Ajínigbé ò ní jí ọmọ yín gbé o. Àti gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí láti gba àwọn ọmọ yín jáde. Ajínigbé ò ní jí yín gbé. Ọ̀rọ̀ sì kù nínú mi, but mo fẹ́ wo nǹkan tó máa tẹ̀lé bó ṣe release àwọn ọmọ yẹn. Governor Ṣèyí, níṣẹ́ láti ṣe gan o, bẹ̀ kò kí ń ṣe ní lórí àwọn ọmọ yẹn. God bless you. Ọlọ́run á túbọ̀ kún yín lọ́wọ́ o. Ìjọba àpapọ̀, mo dúpẹ́ o. State, mo dúpẹ́ o. Nísìnyí mo lè sọ̀rọ̀ okó àtòbò. Ẹ rí pé tí bá ti ń gbọ́rọ̀ okó àtòbò máa tún gbé sílẹ̀ because kíní yẹn kò wálẹ̀ lára mi. Mo sì sọ̀rọ̀ àwọn ọmọ yẹn lánàá nígbà tí aláwo kan ní kan fún 72 hours. Bí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn onísàkámà ń jẹ wọn ò lè ráyè mọ́. Wọ́n ti fà àwọn ọmọ wálẹ̀. God bless you. Ìjọba àpapọ̀, state governor, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin tí mo ṣẹ̀ nípa ọ̀rọ̀ yìí. Bóyá ayé tí mo kọ́kọ́ wá mi ò bímọ, àbí ayé tí mo kọ́kọ́ wá mi ò darúgbó. Òun ló fi dàbí pé mo máa ń get sensitive tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ọmọ àbí ọ̀rọ̀ arúgbó. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Gbogbo ẹ̀yin tí mo ti ṣẹ̀, ẹ̀yin kan mo ti bẹ̀ yín lẹ́yìn o. Mo dẹ̀ ń sọ fún yín pé gbogbo ẹ̀yin tí mo dárúkọ, tí mo pè, tí mi ò lè pè tán, bóyá Alhaji Wasiu, Madam Surutu, Mr. Saheed Balogun, Yarimbo, Ọláìyá Igwe, Bàámi Bello, gbogbo yín tí mo dárúkọ, Ìyábọ̀, Fúnkẹ́ ò tiẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀gbọ́n kankan lẹ́nu yẹn, Fúnkẹ́,
ta ni mo tún dárúkọ yìí náà, gbogbo yín tí mo dárúkọ mi ì dárúkọ yín sí bí omi dẹ̀ dárúkọ yín sí bí ara ọmọ ló ta mí, mo dẹ̀ mọ̀ pé ara ọmọ ta yín, àti wípé respect tí mo ní fún yín, mo rí pé ológo ni yín, ayé fẹ́ gbọ́ yín, ìjọba máa gbọ́ yín, voice yín ẹ bá lend voice yín àwọn èèyàn fẹ́ gbọ́. Ọlọ́run tó wá kọ ògo mọ́ yín lára tí àwọn èèyàn fi lè máa call yín out pé kẹ́ ẹ sọ̀rọ̀ on behalf of àwọn èèyàn, ògo yín ò ní kú, ìràwọ̀ yín ò ní wọ́ọ̀kùn. So téèyàn bá pè yín bẹ́ẹ̀ yẹn, ṣe ló yẹ kínú yín máa dùpẹ́ ṣe wà relevant. Mi ì dẹ̀ ṣépè fún yín, mi ò bú yín, mo kọ pè yín pé kẹ́ wá lend voice yẹn, Ọlọ́run dẹ̀ ṣe pé kẹ́ ṣe, Ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́ ṣe. So ẹ ní sọmọnù, ọmọ ò ní kú mọ́ yín, ajínigbé ò ní gbé ọmọ yín. Ẹ má rò tó bá ti bá ṣẹ̀yìn àbí tẹ́ feel offended, please all of you should forgive me. Ọ̀rọ̀ ọmọ ni, mi ní olódì lẹ́ẹ̀kankan, rí pé mi ò ṣépè, mi ì dẹ̀ bú yín, mi ì ṣépè fún yín, mi ò bú yín, mo kàn ní kẹ́ fi voice yín sí ni. Ẹ̀hún ìkan náà tẹ̀ ní kan bú mi lórí TikTok nínú yín, but mi ì dárúkọ yẹn torí kò lógo, kò sẹ́ni tó